Ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa fashion wọ́n ní wọ́n wá sínú palace o. Wọ́n wá láti rí bàbá wa eré ńlá. Wọ́n ní àǹtí wa fashion wọ́n ní ṣe ni wọ́n lọ ra gift. Wọ́n ra undies, wọ́n dẹ̀ ra àwọn palms inner shoe táwọn ọkùnrin máa ń wọ̀. Wọ́n náà ra wá fún kábíyèsí àti singlet. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí kábíyèsí rí àwọn nǹkan tí wọ́n rà yìí. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ìyá onífá ó wà ní palace. Ìyá onífá ti rí nǹkan tán gbé wá o. Wọ́n ní àǹtí wa ti fi nǹkan sínú àwọn nǹkan tán gbé wá yìí. Ìpè tí kábíyèsí bá ti fi ọrùn kan báyìí pẹ́m wọ́n ló parí nìyẹn o. Wọ́n ní Queen Naomi ò tún ní gbúrò palace yẹn mọ́. Wọ́n ní wọn ò ní gbúrò palace yẹn mọ́ báyìí, wọ́n náà kàn máa gbọ́ ni. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá a gbọ́ yìí bí a ṣe gbọ́ nìyẹn allegedly o. Wọ́n ní ṣe làǹtí wá lọ ra pàìntì àti singlet àti inner shoe palm fún kábíyèsí. Wọ́n ní àǹtí wa ti kó nǹkan sínú àwọn nǹkan tán rà yìí, wọ́n ti fi nǹkan sí o. Àmọ́ irú nǹkan tán fi sí o. Àmọ́ bóyá tí kábíyèsí bá ti wọ̀ báyìí, kábíyèsí máa tẹ̀lé àǹtí wa fashion kiri. Kábíyèsí máa tẹ̀lé àǹtí wa fashion kiri ni nǹkan tá a gbọ́ nìyẹn o. Ẹ̀yin aráalé, wọ́n ní ìyá onífá ti rí. Wọ́n ní ìgbà tí wọ́n dé palace kábíyèsí, wọ́n ní kábíyèsí ni wọ́n ṣe é. Wọ́n ní kábíyèsí dẹ̀ rọra gbà. Wọ́n gbà lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn lé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kábíyèsí rọra gba àwọn ìyá onífá yìí. Wọ́n gbà wọ́n sínú palace wọn láti máa rí gbogbo àwọn ìṣòro àti àwọn nǹkan burúkú tí àwọn olórí yìí ń gbé wá. Ṣé mọ̀ pé bí ìyá onífá ṣe rí owó ẹyọ nìyẹn tí àǹtí wa tó so mọ́ ara 21 owó ẹyọ. Wọ́n ní àǹtí wa so mọ́ra ìyá onífá náà ló tàṣírí wọn. Ìyá onífá náà ló rí àwọn nǹkan tí àǹtí wa tó gbé wọnú palace ńgbà kan náà. So ọpẹ́lọpẹ́ ìyá onífá yìí ló tú àṣírí àǹtí wa fashion o. Nǹkan tá à ń sọ báyìí òun kọ́ là bá máa sọ. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin èèyàn mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbétutù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Èyí tún ó tún yà wá lẹ́nu o nígbà tá a gbọ́ wípé àǹtí wa fashion wọ́n lọ ra pàìntì àti undies àti gbogbo ẹ̀ wọ́n gbé wá fún kábíyèsí. Wọ́n ní ìyá onífá ló tàṣírí wọn pọ́n ti fi nǹkan sínú ẹ̀. Ìpè kábíyèsí ò gbọ́dọ̀ fẹsẹ̀ sí i, wọn ò dẹ̀ gbọ́dọ̀ fi kan ara wọn. Nǹkan tán sọ nìyẹn allegedly bá ṣe gbọ́. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kan máa ń ṣọ́ kábíyèsí ní ṣá? Àdúrà Queen Naomi ó dẹ̀ tún jẹ́ èyí tó jẹ́ pé ó ń tún ọ̀dọ̀ kábíyèsí ó ń tún ṣe, ó ń tún tò. Nítorí wípé àdúrà ló ń gbà, agbára kò ń gbà. Àtìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi, ogun kábíyèsí ni Queen Naomi ń jà. Ṣé ẹ mọ̀ pé àwọn seers yẹn náà sọ? Wọ́n ní ogun kábíyèsí, ìjà tí Queen Naomi ń jà ìjà kábíyèsí ni. Wọ́n ní Queen Naomi ò ní ogun kankan pátápátá, wọ́n ní wọn ò ní kankan.
wọ́n ní ṣùgbọ́n ti kábíyèsí ni wọ́n ń jà lójoojúmọ́. Wọ́n ní ti kábíyèsí ni wọ́n ń jà nígbà gbogbo. Ìpè láti jẹ́ kí gbogbo àsìkò wọn kó tu àwọn ará Ilé Ifẹ̀ lára. Kò easy kéèyàn jẹ́ ọba. Gbogbo ayé náà máa wo olúwẹ̀. Àwọn obìnrin ìlú ọba náà máa wò. Àwọn ọkùnrin ìlú ọba náà máa wò. Àwọn ọ̀dọ́ ìlú ọba náà máa wò. Gbogbo ayé wọn máa wo ọba yẹn. So tí ọba yẹn bá lọ ṣe mistake tó lọ ṣìṣe pẹ́rẹ́, wọ́n máa pariwo ní àsìkò ọdún o, ìgbẹ́ òtún wá lára o. Ṣùgbọ́n wọ́n ní oore àti inú kan tí kábíyèsí ń lò ó ló kó wọn yọ. Ẹ mọ̀ pé kábíyèsí máa ń ṣoore gan. Ẹ wo ìgbà tí kábíyèsí lọ sí tí wọ́n lọ sí UK, gbogbo àwọn ọmọ tí wọ́n ti face deportation, kábíyèsí ló sanwó school 21 nínú wọn. Ọba mélòó lẹ gbọ́ tó ṣerú nǹkan báyẹn rí látìgbà tẹ́tí délé ayé? Ẹ̀yin èèyàn mi, ọba mélòó lẹ gbọ́ tá bá tiẹ̀ máa ṣe á jẹ́ pé díẹ̀ nínú wọn ni, kò ní jẹ́ gbogbo wọn. Oore tí kábíyèsí ń ṣe òun ló ń jẹ́ kí kọ́lọ̀ máa gbé wọn lékè. Torí nǹkan tá à ń sọ kọ́là bá máa sọ, àwọn èèyàn burúkú ìwọ̀n ọ̀dákẹ́ wọn dáwọ́ dúró. Ibi yẹn ó ti wà nínú ayé wọn. Báwo lèèyàn ṣe máa lọ fògùn sínú undis tó máa gbé fọ́kọ ẹ̀? Ẹni bẹ̀rù Ọlọ́run náà. Báwo lèèyàn ṣe máa lọ fi ògùn sínú undis tó máa gbé fọ́kọ ẹ̀ ipe kọ́kọ ẹ̀ wọ̀? Tó bá jẹ́ pé ẹ̀yin náà wò, tó bá jẹ́ pé ògùn tó lọ ṣe, tó bá jẹ́ pé ògùn fẹ́ ló náà pè fún, tó dẹ̀ jẹ́ pé ògùn nǹkan míì náà ṣe fún un kọ́. Ọlọ́run ti ẹ̀kúkú ṣe bàbá wọ onírìṣà, wọn ò túra sílẹ̀. Wọn ò túra sílẹ̀ bó wá ṣe ń gbé bàbá ẹ̀ wọ́n gan ti rí. So ẹ wo ọ̀rọ̀ àwọn olórí yìí, iṣẹ́ ọ̀rọ̀ kékeré. Ọlọ́run ló ń kó kábíyèsí, Ọlọ́run ló ń kó wọn yọ, Ọlọ́run ló ń ṣọ́ kábíyèsí, Ọlọ́run ló ń ṣọ́ wọn. Nítorí pé àwọn olórí yìí wọ́n patú, especially àǹtí wa Aro àti àti àǹtí wa Fashion àti àǹtí wa ṣọ́ọ̀ṣì. Itú ọwọ́ wọn kì í ṣe kékeré. Àfi kí Ọlọ́run Elédùmarè kó tètè bá wa mú Queen Naomi wá sínú pálásì kábíyèsí. Kó tètè bá wọn wá sínú pálásì kábíyèsí, so that wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀ nínú pálásì yẹn. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly ta ní ká wá torchlight sí. Gbogbo ilé mo kí yín o. Ẹ kú support yín.